ẹ wá gbọ́ ìdí táwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun fi tú jáde láti pàdé Oyetọla. Kọmíṣánná fún ọ̀rọ̀ iṣẹ́ òde àti ìgbòkègbodò ọkọ̀ tẹ́lẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun, ẹnjiníà Rẹ̀mí Ọmọwáyé ti ṣàlàyé pé bí àwọn ènìyàn ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe tú yáyá jáde láti pàdé gómìnà àná Alhaji Adégbóyèga Oyetọla kò ṣẹ̀yìn ìmọrírì àwọn iṣẹ́ rere tó ṣe lásìkò ìṣèjọba rẹ̀. Ìgbà àkọ́kọ́ nìyí tí Oyetọla yóò wá sípínlẹ̀ Ọ̀ṣun lẹ́yìn tí Ààrẹ Bọ́lá Tinubu yàn gẹ́gẹ́ bí mínísítà fún ọ̀rọ̀ ìmúgbòòrò okòwò lórí omi. Láti ìlú Ìkirè làwọn ọmọ ẹgbẹ́ APC àtàwọn aráàlú ti fi tìlù torin pàdé rẹ̀ títí tó fi dé ìlú Òṣogbo. Gẹ́gẹ́ bí Ọmọwáyé ṣe wí, àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun ti mọ rírì iṣẹ́ takuntakun tí Oyetọla ṣe gẹ́gẹ́ bí gómìnà, wọ́n sì ti mọ ìyàtọ̀ láàrin ẹgbẹ́ òṣèlú APC àti PDP. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé Oyetọla ṣe dáadáa níjọba, ìdí sì nìyí tí inú àwọn aráàlú fi dùn, tí wọ́n sì ṣàpọ́nlé rẹ̀ láti ìlú Ìkirè dé Gbọ̀ngán dé Ẹdẹ tó fi dé ìlú Òṣogbo. Àwọn èèyàn tú yáyá láti wá kí wọ́n torí wọ́n ṣe dáadáa níjọba. Wọ́n ní tí wọ́n bá tọ́lé ọkọ méjì wò kò ní mọ̀ ètò dáa. Inú àwọn ará Ọ̀ṣun dùn pé ẹni tó ṣe dáadáa fún gómìnà wọn, tó ṣe dáadáa ní gómìnà wa, ó ti padà wọ̀lú gẹ́gẹ́ bí mínísítà. Ló yẹ kó tú yáyá láti Ìkirè. Tẹ́ bá rí èrò tó tú jáde ń Ìkirè, Gbọ̀ngán, Ẹdẹ, ẹ lọ wo fọ́nrán gbogbo bẹ̀, nítorí pé wọ́n mọ rírì ohun mèremère tí Alhaji Gbóyèga Oyetọla ṣe gẹ́gẹ́ bí gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀rù Ọlọ́run bà mí, ẹ̀rù Ọlọ́run bà mí o. Ọkọ̀ bá ti pinnu lọ́kàn rẹ̀, kò sẹ́ni tó lè dádúró. Àwa sọ pé fún Ọlọ́run ọba, àwa sọ pé fún Ọlọ́run ọba, ọba tí ò gbọ́. Àdúrà ti lé ọba.